Lásàmú. Ṣé ẹ rí mi pé mo dúró ni? Má bínú mi ò rí ẹ mo ṣẹ̀ṣẹ̀ rí àásì mi. Má bínú jọ̀ọ́ Ọlọ́run fún mi ní táìmù jẹ́ máa sá jáde ẹ̀sìn. Lọ́bọ̀. Mo yẹ rí ẹ sọ́mọ kò yẹ kí n máa sá lọ ni. Bọ́dá Sàmbọ̀ lẹ́yìn ṣe báyìí jàre à. Ẹni pé èèyàn burúkú ni ni. Ẹni èèyàn burúkú ni ìnà. Ẹ dúró náà. Báwo ọkùnrin ṣe máa wá mi wálé? Géńdé ọkùnrin tó tó bẹ́ẹ̀ yẹn kò ń ṣe nǹkan kò ń ṣe méjì wọ́n dẹ̀ wá mi wálé ẹ̀ tí ẹ̀ sàn kankan ẹ̀ dẹ̀ bínú. Mi ò understand it. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa ti bínú ẹ máa ti kí ẹ máa ti fara ya ẹ máa ti bí mi pé ta nìyẹn ẹ máa ti bẹ̀rẹ̀ lọ́nà pé kí ló dé tọkùnrin ṣe máa wá mi wálé ẹ máa ní kí ló dé tí mo ṣe máa gbọ́kùnrin wálé odidi ilé tẹ̀yìn tí ń ṣe chief tenant bọ́ ẹ̀ tí ẹ̀ sàn kankan in this case hold na bọ́dà Sàámú báwo lẹ ṣe ní sọ̀rọ̀. I know this is movie.